sí nǹkan ìyàwó mi yẹn lọ́dẹ tí kò kíni wọ́n mi yẹn máa dá wa lóhùn ṣe àwọn àlù iṣẹ́ tá a ṣe kó tún tí kò sí lọ́pọ̀lọ́ nìyẹn. ẹ máa rẹ́yìn kọ̀ọ̀kan bá yín sọ ẹ̀kọ́ tẹ̀sí o make sense rubbish. Yes rubbish. Are you okay? Dáàdi ẹ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. From the stable of Voice Couple Productions sinimá ìga alágàjù. Ìwàlẹ́wà làkọlé rẹ̀. Ìwàlẹ́wà ọmọ ènìyàn. Ìwàlẹ́wà làkọlé rẹ̀. Bẹ̀rẹ̀ ni tí oníwà ẹ fi wọ́n wégi oko. Ìwàlẹ́wà làkọlé rẹ̀. Sinimá yìí kọjá àfẹnuròyìn. Ìwàlẹ́wà làkọlé rẹ̀. Tóyìn Rájí. Ìwàlẹ́wà ọmọ ènìyàn lóòótọ́ mo gbà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó ti ọkọ ìyàwó gbọ̀ngbọ̀n tó fi fa ọ̀bẹ̀yọ tó gbé ìyàwó ẹ̀ lọ́rùn pa láàrin òru. Kí ló dé? Sinimá titun Ìwàlẹ́wà. Ìgbókègbà tó frustrate tó intimidate. Àríjàgbẹ́ ẹlẹ́nu orísun ẹlẹ́nu abẹ oníwàhálà ní Ingrate. Ó dájú bí agbọ́n gàgò. Sinimá titun Ìwàlẹ́wà. The movie written and produced by Tóyìn Rájí, directed by Fadele Ogundipe, starring Yinka Quadri, Aishat Lawal, Mukare Eyiwomi, Madam Sajẹ, Ayọ̀ Kosh, Túndé Owókòníran, Délé Ògúndípẹ̀, Olúwatóyìn Rájí Òkè Ayẹni, Pẹ̀fúẹ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Ìwàlẹ́wà. Action-packed movie ni suspense ní ẹlẹ́jù. It is irresistible. Ẹ̀yin náà ìràkẹ́ wò kẹ́ gbà. Ó kọjá bẹ́ẹ̀. Grab your copy now.